ìgbéyàwó ìgbéyàwó. Ìgbéyàwó ìgbéyàwó ojú mi ò dẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó. Kí là ń ṣe tí a fi pọ̀ ìyàwó là ń gbé o. Ètò ìgbéyàwó t'Olúwa mi fi lélẹ̀ àṣẹ Olúwa ọba mà ní. Ìmọ̀ràn tí màá gbà ẹ́ o ìwọ ọkọ ìyàwó sùúrù la fi ń ṣọkọ o. Ìmọ̀ràn tí màá gbà ẹ́ o ìwọ ọkọ ìyàwó sùúrù la fi ń ṣọkọ o. Ìmọ̀ràn tí màá gbà ẹ́ o ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù ilé ọkọ ilé ẹ̀kọ́ ni. Bẹ́ẹ̀ ni ẹ̀yà ara lè mọ kí n kábọ̀ sórí Owambe lẹ́tọ̀ ètò náà dẹ̀ ni Owambe náà ti mọ bí ta wà lórí Orísun láti ń dá bí ẹ̀dùn láti ń dún bí àrà ẹ̀nà dẹ̀ ti mọ̀ pé tó bá ń sọ̀rọ̀ nípa àwọn ayẹyẹ kàǹkà Orísun tẹlifíṣọ̀n àwọn alẹ́ máa bá ń bẹ̀ ní gbogbo bá. Níbo la wá wà lẹ́nu ẹ̀yà ara lé àwa ní Grandeur Event Center ní Ọ̀rẹ́gun tí a wá bá Kamilat àti Olatunji Ismail tá a wá bá wọn ṣe ayẹyẹ ìgbéyàwó wọn. Tẹ́yìn náà bá ti ń rí gbogbo òta tẹ́ ń wọ everywhere ẹ máa rí pé àwọn èèyàn ti ń kún fọ́nfọ́n. Èmi gan mo tẹ̀ wá láìka aṣọ tí wọ́n mú gold. Ẹ má wọrí gold tèmi wà lè bọ̀ mú gbàgbé bọ́ irun mi gold wà ń bẹ̀ kẹ́yìn náà ṣe mọ̀. Àyìnkẹ́ Dayọ̀ Kújẹ́rẹ́ ọmọ bíbí inú Wonder Dayọ̀ Kújẹ́rẹ́ ló ń kí yín káàbọ̀ sórí ètò Owambe lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ ká wọlé wọ́n ṣe nìka ìlọ́wọ́ báyìí mo fẹ́ jẹ́ kẹ́yìn náà ṣe kíni kẹ́yìn náà wo gbogbo ẹ̀ kẹ́ fojú yín lóúnjẹ kẹ́ wo bí gbogbo lè ṣe kún kẹ́ wo ìyàwó kẹ́ wo ọkọ kẹ́ wo bàbá ìyàwó kẹ́ wo ìyá ìyàwó kẹ́ wo gbogbo àwọn ẹbí ìyàwó kẹ́ wo gbogbo àwọn ẹbí ọkọ ẹ wo fàájì máa ṣe ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ jẹ́ ká wọnúlé ká lọ wo bó ṣe lọ Owambe lẹ́tọ̀ lórí Orísun ẹ má gbé kúrò. يا ذا الجلال والإكرام والله أبا لك تولي شباب وبسر بسم الله الرحمن آمين. الحمد لله الذي أنزل على عبده الكتاب آمين. عوجا آمين. قيما لينذر بأسا شديدا آمين. ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين في أبد آمين. وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثار إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أما حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أول فتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. Gbogbo àwa tá a bá máa yà tí mo wí kán ẹ̀jẹ̀ àjọ kí fún tọkọtaya ilé mẹ́ta Rabbana atina min ladunka rahmatan wa hayyi lana min amrina rashada. Rabbana atina min ladunka rahmatan wa hayyi lana min amrina rashada. Àmín àmín ẹ má fi rọjú àmín ya Allah. Ẹ ti jẹyọ kan ní ìsìn Ismail ọwọ́ sí ojú ìyàwó ẹ̀ wá fi ọwọ́ yẹn wá fi pa lójú ìwọ náà ìwọ yẹn pa ọpẹ lójú Ọlọ́run ní yà yín láyé ẹ lọ jókòó lẹ̀. Ìwé ẹ̀rí ti kútúbà yìí òun náà ni a ké fún yín. Àwọn ẹbí wọ́n fíìlì ẹ̀ bó ti yẹ kí wọ́n fíìl then added presentation láti ẹni tí a bá yàn nínú ètò wa ní Nasrullah Fati. Ọkọ ìyàwó sàmì àdúrà àgàrà òní dá ẹ tiwantiwa làákòbìnrin sùúrù dọ́wọ́ ẹ rántí pé wà àtìyàwó rẹ nìkan kọ́ ló bí yín kò sì rọrùn kí wẹ̀yìn méjèèjì ò jọra dọ́gbadọ́gba àdúrà òwúrọ̀ pẹ̀lú tálẹ̀ jẹ́ kó mọ́yìn lára torí ẹni bọ́ lọ́wọ́ ọba tí ò ní jogún oko ẹ̀kọ́ bá ṣe ń bóbìnrin gbélé ń bẹ nínú Kùránì o súnmọ́ àwọn àfáà tí wọ́n mọ̀ túmọ̀ kò sì kọ́yàwó ẹ̀ má sọ̀yàwó ẹ̀ dàpò ẹ̀ṣẹ̀ má bá yan dì rárá kò ní pẹ́ kò sì ní jìnnà máa wá báyìí kò mọ̀ ọ́ toró ojú mi ò tẹ́yìn mọ́ ọ́ ẹ̀ dàpò ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́
gbogbo èèyàn wa ẹ̀ ń gbọ́ wa ibi ayọ̀ báyìí lájọ máa pàdé nǹkan ayọ̀ báyìí náà lájọ máa ṣe èmi tí mò ń sọ̀rọ̀ yìí òun ṣèmi gangan ni ọba èmi ni aṣojú ọba ṣàṣà níbi lẹ́nu Baálẹ̀ Isaka Adémọ́lá Bámẹ́kẹ́ Bámẹ́kẹ́ ìṣàṣà èmi ni mò ń ṣojú ọba ṣàṣà ń bí lẹ́nu torí ọ̀nà kábíyèsí pọ̀ lẹ́nu òun wá ní tèmi gẹ́gẹ́ bí baálẹ̀ lábẹ́ wọn kó wá ṣojú wọn ní bíbí báyìí inú wa dẹ̀ dùn láti bá Àyìnkẹ́ ọmọ Kújọ́rẹ̀ pàdé níbí lẹ́nu a mọ̀ wọn dáadáa lórí Orísun Ọlọ́run á wà pẹ̀lú yín. Dáàdì tí wọ́n bá sọ pé ìgbéyàwó kí lẹ lè bá wa sọ pé ìgbéyàwó jẹ́? Ìgbéyàwó jẹ́ nǹkan pàtàkì láàrin àwọn ọmọ ẹ̀dá lórí Ọlọ́run ẹ̀yà méjì náà ló dá wa ó tẹ̀ dá wa wípé kájọ máa gbé pọ̀ pẹ̀lú ìfẹ́ àti ìrọ̀rùn kí a lè ní ìbísí àti ìrẹsì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run pé ká máa bísí ká máa rẹ̀sì ká dẹ̀ máa gbáyùn lórí ilẹ̀ ìgbéyàwó jẹ́ nǹkan pàtàkì. On behalf of Nasrullah Al-Fatih Society of Nigeria, we hereby present you this certificate of unification, and God will make your marriage a blissful one. Your crown your marriage and make you couple of true forgivers, and whatever you lay your hand on will prosper. Let us recite Surah Al-Fatiha for both of them. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir-Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina as-siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Takbir. Allahu Akbar. Owó àdúrà Shaman Ọlọ́run fàlùbáríkà sí. Ọlá Amina lápapọ̀. We are now beginning to draw curtain on this beautiful program. Tẹ̀síwájú wọ́n máa fi ṣe àzíkiri wọ́n máa fi wé Ọlọ́run mọ́ àgénì yìí omi àlùwàlá àti ìtílé ìtàn kò sí Ọlọ́run kò fi àlùbáríkà sí láàánábì lọ́dọ̀ Ọlọ́run la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. You can have your seat. وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا افرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. ẹ̀yin ẹ̀mẹ̀wà ìyàwó ẹ̀dúró lẹ́yìn rẹ̀ adùn ọ̀kárí abẹ́yìn náà ṣe tí náà báyìí. ẹ̀yin ẹ̀mẹ̀wà ọkọ ẹ̀yin náà dúró. Àtúnbọ̀ wá kó mọ́. Àtúnbọ̀ wá kó mọ́. Tí àwa ṣe ìyàwó. Àtúnbọ̀ wá kó mọ́. A ní kó ládùn kó lóyin. Ayọ̀lá tún yí kó ládùn kó lóyin. Kó ládùn kó lóyin. Ìgbésí ayé ìyàwó. Kó ládùn kó lóyin. Ìgbésí ayé ọkọ ìyàwó. Ládùn kó lóyin. You're a beautiful lady, and I'm a handsome papa. And this time around, she ready to follow me for more. Oh, you're telling me love, to Baba Falila Domo. Mo bá yín tẹ́mi
nílé ní báyìí wọ́n ti parí nìkan ọkọ àtìyàwó àwa fẹ́ lọ́nu ilé báyìí tí àgbàdá pátí tó ti máa kán tí fàájì ti máa ṣàn ẹni tẹ́yìn náà bá wọ gbogbo àyíká máa rí pé àwọn èrò pọ̀ ń bíbà tó wá túyáyà tí wọ́n wá bá wọn ṣe ayẹyẹ ìgbéyàwó wọn àti ráwọn lọ́balọ́ba wọn níjòyè wọ́n ti wà níbí báyìí ẹ jẹ́ ká wọlé ẹ jẹ́ ká lọ wo bó ṣe ń ṣẹlẹ̀ ẹ máa bá a ká lọ Owambe lẹ́tọ̀ lórí Orísun Àyìnkẹ́ Dayọ̀ Kújẹ́ ọmọ bíbí inú Wonder Dayọ̀ Kújẹ́ ló ń kí yín ẹ kú jókòó. mi gbọ́rọ̀ kan wò ọ̀rọ̀ yìí ń ka mi láyà mo wí o ọmọ. ní tèmi nílé mo lérò pé ẹ ti rí bó ṣe lọ ní báyìí a ti wà ní reception ṣé iná ń fojú yín ṣe ti ráyìí ká ṣé ti rí bó ṣe rẹwà tó gbogbo bíi tí ọkọ àtìyàwó tí wọ́n ń gbà wọlé tí wọ́n ń gbà jáde òun náà lọ́wọ́ ẹ wo ẹ ṣàjókòó ẹ má gbé kúrò lórí Orísun ẹ mọ̀ pé lórí Orísun àwọn ò láìka máa pariwo jù ẹ̀yin náà ti mọ̀ pé àwọn òde kàǹkà wáyẹyẹ kàǹkà òun ni a máa mú wá fún yín a kì í mú ṣàwá fún yín confam ní lórí Orísun original #1 Àyìnkẹ́ Dayọ̀ Kújẹ́ ọmọ bíbí inú Wonder Dayọ̀ Kújẹ́ ló tún kí yín pẹ́ kú jókòó ẹ wo fàájì wà ń bí ó ṣàn ẹ má bá wa ká lọ ẹ má gbé kúrò lórí Orísun olólùfẹ́ kí máa bá ẹ lọ máa bá ẹ lọ oh what a feeling I cannot tell you ẹ má jẹ́ kí n di beautiful Nubia torí mi máa wọ́n rin yẹn dáadáa ẹ má bá ká lọ gbogbo yàrá lé fàájì ṣàn Owambe lẹ́tọ̀ lórí Orísun. Baby, I wanna love you. Oh, what a feeling, knocking up my lips, I can't express myself. Baby, I wanna love you. I wanna live with you. ẹ bá dárúkọ yín fara lẹ́sà. Táyọ̀ Ọlátúnbọ̀sún. Táyọ̀ Ọlátúnbọ̀sún báwo lẹ ṣe jẹ́ sí àwọn tí wọ́n ṣe nǹkan lé. A jọ ń ṣiṣẹ́ ní ibiṣẹ́ kan náà ni M.A. Banire and Associates. A jọ jẹ́ amòfin nílé iṣẹ́ kan náà. wọ́n bá sọ pé èrè ìgbéyàwó kí ni àwọn nǹkan èrè ìgbéyàwó kí lẹ́yìn máa sọ pé èrè ìgbéyàwó bó ṣe jẹ́. Well, èrè ìgbéyàwó pọ̀ gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe ní ilé ayé nǹkan tó jù ni pé kí èèyàn rí adùn bẹ̀ ìyẹn ó wá jù ní ọ̀rọ̀ ọkọ àtìyàwó pé kán rí adùn bẹ̀ kí pé tí ọkọ bá ti tí ọkùnrin àti obìnrin tó bá ti di ẹyọkan náà dì wọ́n gbọ́dọ̀ máa kó oríire bára wọn ni. mọ́mì tí wọ́n bá sọ pé kẹ́ sọ nípa Kikelomo tó ń ṣe ìgbéyàwó lẹ́nu ṣé kí lẹ máa sọ nípa wọn ṣé ẹ rò pé Kikelomo máa jẹ́ aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ. ọmọ dáadáa ni aya rere ló máa jẹ́ lọ́dẹ̀dẹ̀ ọkọ ẹ̀ ọmọ tó ní respect òrẹ̀lẹ̀ ọkàn ọkọ ẹ̀ á gbádùn ẹ̀ gan ó mọ iṣẹ́ ló ṣe ó lè dáná ó mọ kọ́ tọ́jú ó mọ ìfẹ́ àtọkọ àti gbogbo ẹbí ọkọ ló máa kó mára. Wọ́n á fi Ismail. Ọ̀yẹ́ náà ti yẹ yàtọ̀. Ọ̀yẹ́ náà ti yẹ yàtọ̀. Àyà láti ra sàánì. Ọ̀yẹ́ náà ti yẹ yàtọ̀. Àyà náà wọlé. Láti ra sàánì. Ọ̀yẹ́ náà ti yẹ yàtọ̀. Ìjókòó bàbá àti ìyá ìyàwó bá a ṣe ṣe léyìn náà a ṣe ṣe yẹn gbogbo ẹbí gbogbo ọ̀rẹ́ gbogbo ẹni tí inú wọn dùn sí ohun ayọ̀ tá à ń ṣe léyìn àfẹ́kẹ́yìn náà tara ṣàṣà kẹ bá bàbá àti ìyá ìyàwó kẹ bá wọn jó láti ọ̀gángán àti wọlé bẹ̀yẹn not all the way to the door but táǹkọ́ ní Yorùbá aláṣẹ
ọmọ àgbà ni mí ọ̀gángan ẹlẹ́kùn mi. ìwà lẹ́rí ó sì rúbọ bẹ́ẹ̀ lọ. ìwà lẹ́rí ó sì rúbọ bẹ́ẹ̀ lọ. orí ọkọ̀ gbà ó. ìyá ìyàwó ẹni bàbá ìyàwó ẹ̀ mọ́mọ́ náà ò ẹ̀ máa rọra. Kamadi, Kamadi Kamadi, Bawole Mara, Kolawole Kamadi, Okola wo pe bambo, Baba Kika wo pe okumo la o eki Kamadi yo se o. Isi na su bere no mi, isi na su bere no mi, ati kola. Gbogbo yẹn lólùfẹ́ wa nílé ní báyìí mo ti wà pẹ̀lú ẹni tó kọrin fún wa lọ́jọ́ òní. Ṣé wọ́n mọ nǹkan tó yà mí lẹ́nu nípa ẹni tí mo fẹ́ bá sọ̀rọ̀ ń sìn? Tí wọ́n bá ń bọ ẹ máa rò pé K1 the ultimate King Wasiu Ayinde himself ni wọ́n kọrin. Àmọ́ wọn ti ẹ̀ tán rárá. Àwọn náà dẹ̀ tún jẹ́ Ayinde. Ẹni tí mò ń bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí náà ni David Ayinde. Ẹ bá wa kí gbogbo ara lẹ́sà. Ẹ̀yin tèmi ń lé mo kí yín o, ẹ̀yin ìyá mi, bàbá mi, àbúrò mi, ẹ̀gbọ́n mi. David Ayinde lórúkọ tèmi o. David Ayinde lè mi, èmi ò máa yọ orúkọ jẹ́, orúkọ tán sọ mí ò lè mí jẹ́, ó ti dòwó, orúkọ tán sọ mí ò lè mí jẹ́, ó ti dọ̀la. Orí bá mi ṣe òkè mi náà ta alàgbà o. Bí ti tara bá ń bí Ayinde mi wá sí omi. Ṣé ẹ̀ ń bá dáa iṣẹ́ ti jẹun? Oh yeah now, shout out to my one and only. Now you be my Alabama, and came your one in a million. Shout out to my baby honey. Now you be my girl, you. Tell me your one in a billion. Aliman lọ́wọ́, ṣùgbọ́n àlàáfíà. Aliman nílé lórí o, ayé wa dùn lóyìn. Aliman lọ́wọ́, ṣùgbọ́n ní fọkàn balẹ̀ o. Aliman nílé lórí o, òrèǹté no dey complain o. Mọ́mì ẹ bá wa dárúkọ yín fara lè mà. Orúkọ mi ni Ìyáàfin Olúfúnmiláyọ̀ Bánirẹ́. Ìyáàfin Olúfúnmiláyọ̀ Bánirẹ́. Bánirẹ́ yẹn ó ṣé kí n sọ pé ẹ tan mọ́ àwọn tí wọ́n ń ṣe nǹkan lénìí ni àbí Bánirẹ́ ọ̀tọ̀ ni tiyín mà? Bánirẹ́ àwọn tó ń ṣe nǹkan lénìí náà ni. Gbogbo wa ti darapọ̀, a ti di ẹbí kan náà. Bẹ́ẹ̀ ni. Ẹ mọ́mì wa tí wọ́n bá sọ pé ìgbéyàwó, kí ni ìgbéyàwó sí? Ìgbéyàwó ó túmọ̀ sí oríṣiríṣi nǹkan. Ìgbéyàwó ó túmọ̀ sí ìgbà tí ọmọkùnrin bá dàgbà, tí ó bá bàlágà tó máa fẹ́ ìyàwó tiẹ̀. Ó tún túmọ̀ sí ìyàwó náà tó bá farabalẹ̀ nígbà tá a fi ta tọ́ tán, tó kàwé tán, tó wá gbé ògo ìyá àti bàbá ga, tó wá dẹni tí àwa ń fi fún ọkọ. Dádì tí wọ́n bá sọ pé adùn ìgbéyàwó, kí ni adùn ìgbéyàwó sà? Adùn ìgbéyàwó oríṣiríṣi ló wà ń bẹ. Ìdùnnú àwọn méjèèjì adùn ni, ọmọ adùn ni, ìgbéga adùn ni, gbogbo ẹ̀ náà adùn ni, àṣeyọrí adùn ni, ìgbéga adùn ni. Dádì ẹ bá wa gba ìyàwó àti ọkọ, ẹ bá wa gbà wọ́n nímọ̀ràn. Mo ti gbà wọ́n nímọ̀ràn wípé kọ́ di òpó ọlọ́mú, wọ́n àti ti tọ́lọ́mú tó tẹ̀ ń tọ ìlànà ẹ̀, ó ti parí gbogbo nǹkan tó bá lọ́wọ́ ló máa yọrí sí dáadáa. The friend of
bride and groom that are around there. Happy ìfẹ́ sọ fún mi pé ẹ ti sìn wọ́n débi tẹ́lú nígbà wọn báyìí. You have escorted them to the point where I think you actually go and sit down, they will be annoyed. So thank you very much, friends, students. Say this guy dance, you do like say you do juju. Say this guy dance, you do like say you make me mad. Say this guy dance. Oh yeah, put up the light. Oh yeah, that's it for me, baby. Let's go over love tonight. Put up the light. Púpọ̀ yẹn olólùfẹ́ wa nílé táyì náà bá rí gbogbo àwọn tí mo ti ń bá sọ̀rọ̀ látẹ̀kẹ́ máa rí pé wọ́n rẹwà tọkùnrin wọn ni wọ́n handsome obìnrin wọn náà wọ́n beautiful mo ti wà pẹ̀lú beautiful lady kan bíbá ẹ bá dárúkọ yín fara lè mà. Odúkọ̀yà Adésùnbọ̀. Odúkọ̀yà Adésùnbọ̀. ẹ báwo lẹ ṣe jẹ́ sí ìyàwó. Senior mi nínú ibi iṣẹ́. Pé lọ́ọ̀yà lẹ́yìn náà. Bẹ́ẹ̀ni. Àwọn lawyers wọ́n yapa síbi gan. Ok, tí wọ́n bá sọ pé adùn ìgbéyàwó kí ni adùn ìgbéyàwó jẹ́ sí ẹ̀yin? Pé adùn ìgbéyàwó kọ́ ṣègbéyàwó kínú wọn dùn kọ́ dìjọ gbé. Ìmọ̀ràn mi fún ọkọ àti ìyàwó ni pé ọkọ ni olórí aya kíyàwó gbọ́ràn sọ́kọ ẹ̀ then ọkọ òun ni baálé ilé báwọn Yorùbá máa ṣe ń sọ kó tọ́jú ìyàwó ẹ̀. Jẹ́ ká gbà wípé èmi ni ìrọ̀lẹ́ ọjọ́ kan ìwọ ló kọ́ délé sọ́kọ́ Yorùbá mi torójú rẹ̀ bí ajẹ́bọ́tà báyìí ni mi ò mọ̀ bóyá ọmọ bọ́tà rẹ̀. So you got home this evening and your wife is not around. Rather than get on the phone and start complaining, you have entered the kitchen and you have started to make food. So behave as if you are busy. From our mother, you want to pretend. Did you take it down? No, take it right. Take it down. Now, maybe don't you say gbogbo eléyìí, báwo fọ ẹyin, báwo ṣe omi. Your wife drove in. She drove into the compound. She parked the car. She went to the bedroom. She did not see you there. She went to the parlor. She did not see you there. She went to the children's room. You are not even there. She is not thinking to look in the kitchen because she doesn't know that you are a wonderful man. So we want you to call her to join you in the kitchen. But we don't want you to use the name that all of us know. And we know that name. We want you to call her by that special name that only you call her. That special name that you gave her. That special name that you call her when you want something. It is necessary you say it in public now, so that no other woman can be called by that name. So call her that name. Ladies and gentlemen, any woman tó bá wà bí tó bá ń jẹ́ ẹ̀kẹ́ fake ni tiẹ̀. Àwọn senior advocate one, this is the only ẹ̀kẹ́ in Nigeria. There are two of you here, but in the eyes of God you are one, and in one you shall remain. Oya ẹ̀jẹ̀ àjọ sọ̀rọ̀ from 30 down to 1. 30, 20, 10, and 1. Cut that cake. Please put your hands together for them, ladies and gentlemen. Ní báyìí mo ti wà pẹ̀lú bàbá àti ìyá ọkọ. Mọ́mì wa ẹ bá wa dárúkọ yín fara lé mà. Alájà Dáramọ́lá Medinat. Mọ́mì, báwo ni inú yín ṣe dùn sí tó mà? Inú mi dùn gidi gan-an. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. I'm very very happy. I'm even sort of nice. Mọ́mì, tí wọ́n bá sọ pé kẹ́ sọ nípa ọmọ yín, kí ni àwọn nǹkan ribiribi tí ẹ lè sọ nípa wọn mà? Ọkọ ìyàwó tó jẹ́ ọmọ mi. Ó túmọ̀ pé ní ẹni tó bá fẹ́ ìyàwó, ó ní láti tọ́jú ìyàwó. Ẹ̀dẹ̀ tí bá sọ̀rọ̀ àti kánsẹ́lì ẹ̀ pé his wife first. Ó tọ́jú ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí ara rẹ̀.
pẹ̀lú bàbá ọkọ ẹ kú jókòó dáàdì. Mo lérò pé ẹ ń gbádùn ara yín sà. Mo gbádùn ara mi. Dáàdì mo mọ̀ pé kẹ́ tó fi ọmọ yín fún ìyàwó ẹ ti mọ àwọn nǹkan ní dáadáa nípa ìyàwó. Kí làwọn nǹkan ríbi tẹ́ lè sọ nípa Kikelomo? Ṣẹ̀mọ̀ tí wọ́n bá fẹ́ fẹ́yàwó ní Yorùbá land tí ó bá ní òbí tó dáa both the mother and the father tó bí rẹ̀ bá dáa ọkàn yín ó balẹ̀ because wọ́n ní àna rẹ̀ dùn fẹ́ ju ìyàwó burúkú lọ ó fi pé ní ibi tọ́mọ ti jáde ilé rẹ̀ ni so àwọn kan wá ti balẹ̀ pé ní ọmọ dáadáa ni. Ẹ bá dárúkọ yín fara lé. Orúkọ mi ni Kúnbi Karimat Okunọlá. A mọ̀ pé lẹ́ni ni àǹtí ṣe ìgbéyàwó. Mo dẹ̀ mọ̀ pé tọkọ bá máa mú yàwó tí ọkọ tí kò bá fi títa àwọn àbúrò ìyàwó ṣe wàhálà yìí. Kí ló mú yín rò pé ẹni tí àǹtí mi fẹ́ fẹ́ àfọwọ́sí? Uncle TJ wọ́n jẹ́ ẹnìkan tó jẹ́ wọ́n nice gan. So bá ṣe rí wọn wọ́n ṣe react pẹ̀lú wa ló fi jẹ́ ká mọ̀ ní pé ẹni yìí ni sísá wa máa fẹ́. Ok, ó yá ẹ bá wa fún wọn ní ìmọ̀ràn àti ọkọ àti ìyàwó. Mo pray ni pé ilé ayé wọn ó máa dùn ní pẹ̀lú wealth and health and goodness and with bountiful beautiful children. Ìwà wọn bára mu gan, èèyàn dáadáa dẹ̀ làwọn méjèèjì. They are wonderful people. Mo dẹ̀ gbàdúrà pé Ọlọ́run gbogbo nǹkan tó máa ń wá ní dáadáa, Ọlọ́run máa ṣe fún wọn inshallah. Lẹ́yìn náà bá ti rí màmá ìyàwó ẹ ti máa mọ̀ pé ìyàwó yẹn mọ́mì ni wọ́n jọ torí no wọ́n rẹwà ní ọmọbìnrin. Ìyá ìyàwó ni mo wà pẹ̀lú báyìí mọ́mì yẹn bá dárúkọ yín fara lé mà. Èmi ni Alájà Riskat Ayọ̀lá Ọ̀kúnlọ́lá ọmọ bíbí Bákàrè. Mọ́mì ẹ kú ayẹyẹ ọjọ́ ìní mà. Ọlọ́run á bá yín wá pẹ̀lú gbogbo ẹbí àtọkọ àti àwọn láṣẹdùn. Àmín. Ṣé mọ́mì ẹ̀yin náà mọ̀ pé kò dẹrùn kéèyàn tó wò pé mo fẹ́ fi ọmọ mi obìnrin mo fẹ́ filẹ̀ kó lọ fẹ́ ọkọ. Kí ni àwọn nǹkan tí ẹ rí lára ọkọ ìyàwó tó mú yín fún ọkọ ní ọmọ yín? Ọkọ ìyàwó jẹ́ ọmọ tí ó jẹ́ onísùúrù ó dẹ̀ ní ìmọ̀ ẹ̀sìn púpọ̀ ọ̀jọ̀gbọ́n dẹ̀ ní nǹkan tó jẹ́ ká fọmọ fún nìyẹn. Ẹ mọ́mì èmi náà mọ̀ pé ilẹ̀ bíyàwó àmọ́ kí ni ẹ lè sọ nípa ọmọ yín Kikelomo? Kikelomo Kamilat ọmọ Làbákẹ́. She's a very nice girl. Ọmọ tó bá gbọ́ tòbí ó di dandan kí òbí ṣẹ̀yẹ fún un. Akọ ó tún rẹ̀ kọ́ ó dẹ̀ gbẹ́kọ̀ọ́ tó di dandan ká ṣe nǹkan tó máa tẹ́ lọ́rùn. Kọ́lọ́n jẹ́ kíbi tó ń lọ kó tún sàn ju ọ̀dọ̀ ti tèmi lọ. Kó sàn sówó kó sàn sọ́mọ kó sàn sẹ́mi gígbà àtàláfíà ara. Àkókò yẹn lé mọ́mì tí yọmi lójú èmi náà ti fẹ́ máa ké o mọ́mì ẹni sùúrù ohun ayọ̀ ni ẹ̀yin náà mọ̀ kó ohun ayọ̀ ni ẹ mọ́mì mo fẹ́ kí ẹ bá mi fún ọkọ àti ìyàwó mo fẹ́ kí ẹ bá mi fún wọn nímọ̀ràn kẹ́dẹ̀ bá mi gbàdúrà fún wọn gbogbo àwọn tó dẹ̀ wá ṣe ayẹyẹ tó bá ń ṣe ayẹyẹ lọ́jọ́ òní mo fẹ́ kẹ́ gbàdúrà fún àwọn náà mà. Ìmọ̀ràn mi sí ọmọ mi ni wípé the first principle of marriage is trust. When you trust yourself, kò sí nǹkan náà
kódà kó mọ̀ pé dúdú ni nǹkan tọkọ ẹ bá sọ pé funfun gbà á fún bẹ́ẹ̀. Adẹ́rìn pọ́ṣọ́nù Tẹ́jú baby face wọ́n máa ṣe bẹ́ẹ̀ bí lẹ́nu àwọn èèyàn ti rẹ́rìn yóò ń bíbà Tẹ́jú baby face ọ̀gá baby face ẹ wà ń bẹ́ o kí ló dé ẹ rẹ́rìn náà ẹ wá ṣe jẹ́jẹ́ to me like ẹ ti sọ̀rọ̀ bí látàárọ̀ ẹ bá wa kí gbogbo àwọn aráalé. I'm sorry, I don't understand what you're saying. I don't speak that type of language. That's vernacular. Could you say it in English, please? Ẹ yára lé, Tẹ́jú baby face sọ pé àwọn understand nǹkan tí mo sọ dá. I should please speak in English fáwọn ògbọ́ Yorùbá. Kí ni ká ṣe báyìí? As in, what should we do? Kí ni ká ṣe fún wọn? Tẹ́jú baby face ẹ káwọn ara rẹ̀ ẹ má jẹ́ ká jà ń bíbá ilé. Ìwọ̀gàn ìgbọ́n nǹkan tààrà ní kò ṣe èbó látàárọ̀ ẹ̀ǹlẹ́ òjèrè olóòfó lọmọ Ifá òun èso òfó fún ọ ni ẹ̀ǹlẹ́ ẹ̀yìn ara ilé akínyìn o ẹ̀kú àtàárọ̀ o sájé wọgbá o ẹ̀kú gbogbo ẹ̀. A mọ̀ pé ẹ̀yin ni atukọ̀ ètò lẹ́ni. Bẹ́ẹ̀ni òun gan ni. Bẹ́ẹ̀ni MC yes. Tí wọ́n bá sọ pé ìgbéyàwó kí ni ìgbéyàwó jẹ́? Bí kí a rí ọlọ́mọge tó ń lọ sóko ká sì lọ ká lọ gbé lẹ́yìn àwọn òbí rẹ̀ ká gbé lọlé agbéyàwó nù. Just like that. Bó ti bẹ̀rẹ̀ nù. Ṣé ẹ̀yin kàn lọ lé ẹ̀kọ́ lọ gbéyàwó yín tó ń lọ lóko ẹ̀dẹ̀ gbé wọn sílé báyẹn wo nǹkan wo anything. Kèsè ṣe báwọn mọ̀ ọlọ́pàá ti wá sí i. Ṣùgbọ́n ó tọ́ bí bàbá wa Ebenezer Obey ṣe sọ ni ètò ìgbéyàwó láyé ọba Olúwa ló fi lélẹ̀ bí àṣẹ. Ẹ kú ayẹyẹ ọjọ́ ní sà. Ẹ ṣé gan ni. Ẹ bá dárúkọ yín fara lé. Orúkọ mi ni Ismail Olatunji Daramola. Mo rí gbogbo ẹ̀rín yẹn lójú yín mi ò ní láti máa bèèrè lọ́wọ́ yín pé bóyá inú yín dàbí inú yín ò dùn. Ẹni nìyẹn ṣe ọjọ́ ìgbéyàwó yín. Àkọ́kọ́ mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ nípa ìyàwó yín kí lẹ rí lára Kikelomo tó fi wù yín níyàwó. Tí bá ní kí n máa sọ nípa Kikelomo alẹ́ má kúrò nílé ni. Yeah, but like people always advise ẹ bá fẹ́ fẹ́ ìyàwó gbogbo ọkọ tí ẹ gbọ́dọ̀ wò lára ìyàwó ó jẹ́ ẹ̀kọ́ tó ní ẹ̀sìn dáadáa ó jẹ́ ẹni tí mo fẹ́ràn dáadáa ó jẹ́ ẹni tó máa ń support mi nígbà tó bá ṣe dé àtìgbà tó bá dáadáa she is very prayerful èèyàn tó lẹ́wà ni tó dẹ̀ níwà ni ó dẹ̀ tó wá láti ilé rẹ̀. Newest wife in town ẹ bá dárúkọ yín fara lé. Orúkọ mi ni Kikelomo Kamilat Daramola. Mo ti ṣe àyẹ̀wò mo ti bèrè yín lọ́wọ́ àwọn èèyàn látàárọ̀ gbogbo kan tó sọ fún mi ni pé wọ́n ní ẹ mọ ẹ̀sìn ṣé lóòótọ́ ni. Inshallah. Wow, that's nice. Kí ló wá mú yín gbà fún ọkọ yín kí lẹ rò tẹ́ fi wò pé ẹni tí mo fẹ́ fi ṣàdó orí mi rere kò easy ẹ̀rẹ̀ wa kẹ wá wò pé ókè o ẹni yìí ni mo fẹ́ fẹ́ kí ni nǹkan yẹn gangan tó mú yín gbà fún ọkọ yín pé àwọn ẹ fẹ́ fi ṣe adé orí. Ẹ̀sìn tó ní àti I don't know what to call it in Yoruba intelligence is highly intelligent wọ́n lọ́pọ̀lọ́ tó pọ̀. Ẹ bá gbàdúrà fún wọn sà. Àdúrà mi ni pé wọ́n á rí ná wọ́n á rí lò wọ́n á lálàáfíà ẹ̀mí wọn á gùn. Ọmọ aládùn bẹ́ẹ̀ o wọ́n á bí sùn wọ́n á bí wàrà àwọn ọmọ tó máa bí wọ́n á ṣoríire jù wọ́n lọ. Wọ́n á bọ́kùnrin wọ́n á bóbìnrin lágbára Ọlọ́run a ṣe yìí fún wọn lónìí àwọn náà ṣe fún ọmọ lágbára Ọlọ́run. Fáwọn tó bá ní tó wá síbi ayẹyẹ yìí náà ire á kárí wọn gbogbo àwọn tó rìnrìn àjò Ọlọ́run á sọ wọn padà sí ibi tán ti wá. Láti ilé ìyàwó ni o láti ilé ọkọ ni o àwọn ẹbí àwọn ọ̀rẹ́ àwọn ojúlùmọ̀ àwọn tá a dìjọ ń ṣiṣẹ́ pọ̀ irú oore báyìí olúkálùkù á máa rí nínú rẹ̀ o. Mo ti kọ́ lọ everybody tó wá àtàwọn tó wá láti ibi tó súnmọ́ ni àtàwọn tó wá láti ibi tó jìnnà ni tó fi gbogbo kan tó ṣe sílẹ̀ láti wá bá a ṣe ọjọ́ èní Ọlọ́run á sọ wọn délé tó máa fi délé láyọ̀. Ìbànújẹ́ ò ní délé anybody ìdùnnú àti ayọ̀ á máa kúnlé wa. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣé gan ni. Èmi kan gbádùn ara mi ní báyìí àti fẹ́ máa relé mo dẹ̀ lérò pé ẹ gbádùn gbogbo àfihàn àwọn èèyàn lọ́lọ́kọ̀ òjọ̀kan ọkọ àti ìyàwó bàbá ìyàwó ìyá ìyàwó tí a fi wọ̀nyí àríjù bẹ́ẹ̀ lọ ní abala títí Owambe ó dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.